أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. Mo kí gbogbo ẹ̀yin àfá mi ṣéhù mi, mo fàsìkò yìí kí gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi ẹ̀yin sísítà mi. Ọlọ́run á ṣàánú fún gbogbo wa, Ọlọ́run á jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ jùmọ́àtì láyé nínú ọlá ńlá ọlá títóbi Al-Qur'an al-Azim. La hawla wala quwwata illa billahi aliyyil azim. Ntí mo mú wá lónìí ó pọ̀ ẹ̀yin ọkùnrin Nàìjíríà ẹ sì ṣàánú àwọn obìnrin. Ẹ ṣàánú àwọn obìnrin, ẹ má báyé wa jẹ́. Ẹ̀yin ọkùnrin Nàìjíríà ẹ ṣàánú wa. Ọkùnrin mi ò fẹ́ gbé responsibility nínú ilé mọ́, ẹ ti dá responsibility lóbìnrin láyà. Ọkùnrin mi ò tiẹ̀ rántí pé òun bímọ mọ́, ẹ ti dá gbogbo bùkátà lóbìnrin láyà. Kí ló dé, kí la rà nígbà yín? Ṣé ẹ ti gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run ní ar-rijalu qawwamuna 'ala an-nisa'i? Ṣé bẹ́yìn náà sọ pé olórí ni yín? Ẹ̀yin ló lórí. Ẹ̀yin ló lórí, kí ló dé tẹ́ fẹ́ wá sọ orí yín ẹ fẹ́ sọ dìrù? Ojoojúmọ́ la sì máa ń ṣe ládùúrà fún yín ọlọ́pẹ́ olórí ni yín ẹ̀ ní dìrù. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti tọrọ kóhun dìrù báyìí. Kí ló dé, kí la ṣe fún yín? Kí la ṣe fẹ́ ọ̀yin ọkùnrin tí ẹ fẹ́ gbé responsibility mọ́? Àbí ìwọ ṣé responsible man lọkùnrin tóbìnrin kúrò ní abẹ́ rẹ̀ tó fi wá sí Saudi tó wá ń ṣiṣẹ́ yálà súrà ló wá ń ṣe tó ṣe responsible man ní ọ́? Obìnrin yẹn sì tún wà nílùú Saudi sì ti ń send owó school sáwọn ọmọ nílé. Ṣé responsible man ní ọ́? Ṣé responsible man ìyàwó rẹ̀ kò nílé tó lọ sí Oma tó lọ ń ṣe yálà súrà fáwọn ọmọ inú rẹ̀ tó sì tún wà nílùú rẹ̀ tó tún béèrè owó school lọ́wọ́ àwọn ọmọ? Ṣé responsible man ní ọ́? Kí ló dé tẹ̀yin ọkùnrin Nàìjíríà ẹ fẹ́ kankan ṣe, àmọ́ tó bá ń kégbe mọ́ sí náwásù lásẹ̀ tí yín ràn báyìí ni? Kí ló dé? Kí ló dé? Kí ló dé tó bá wá ń pariwo póbìnrin ò dáṣẹ́ rú ẹ̀yin ọkùnrin yìí náà ẹlẹ́nu láti sọ póbìnrin ò dáṣá? Obìnrin àkí ṣe ohun ìyá ohun ìtọ́jú la jẹ́. Kò sì sóbìnrin tí ò fáìn láyé. Tó bá obìnrin bá rí ìtọ́jú yóò mọ dàbí ọmọdé sí ni. Tóbìnrin bá rí ìtọ́jú yóò mọ dàbí ọmọ àrùbó sí ni. Àìṣe ohun ìyá. Kí ló dé tẹ̀ kí rántí ìgbà tẹ́ fẹ́ wa yẹn, ìfẹ́ tẹ̀ ń bá wa lò ń gbà yẹn, kí ló dé tẹ̀ kí rántí ẹ̀? Tó wá ṣe pé obìnrin mi punching bag tiẹ̀ ní fọkùnrin mi nílùú Nàìjíríà. Ẹ̀yin ọkùnrin Nàìjíríà ẹ ṣàánú àwọn obìnrin. Ẹ ṣàánú wa. Wọ́n fi ẹnu gbogbo àwọn obìnrin ni mo fi sọ̀rọ̀ fún yín, ẹ ṣàánú wa. Ẹ ṣe nọ́mà pẹ̀lú àwọn obìnrin, iye tẹ́ bá ní nǹkan lọ́wọ́ ẹ fi tọ́jú wa. Àwọn obìnrin ń jẹ ìyà lóde ìsìn. Obìnrin mi ń dá tọmọ 3 4 5. Kí ló dé? Ṣógun láyé ni? Ṣógun láyé ni? A dẹ̀ ń pariwo pé àwọn àfáà sọ yìí pé obìnrin tí ò bá sí ilé ọkọ kò lálùbáríkà. Ẹ̀wọ̀n táwọn ọkùnrin ń ṣe fáwọn obìnrin. Arábìnrin yìí ìlú Saudi ló wà. Ó ṣiṣẹ́ ní Saudi fún odidi ọdún 3 àti oṣù 3 ló fi ṣiṣẹ́ ní ìlú Saudi. Kò lákàǹtì nílé kó tó kù Nàìjíríà. Àkáǹtì ọkọ rẹ̀ ló ń sanwó sí. Gbogbo owó sálárì àkáǹtì ọkọ rẹ̀ ni máa ń sanwó sí. Ó ní gbogbo owó tóun rí òun ti rí 2.3 million lórí 2.3 lówó tó rí. Ó wá sẹ́ǹdì owó yẹn sákàǹtì ọkọ. Nígbà tó wá ń bọ̀ wálé ó ṣáà ní bíi 2,000 riyals lọ́wọ́. Owó yẹn ló ṣàmú kúrò ní ìlú yìí. Ó dé airport ó ṣẹ́ owó yẹn sówó Nàìjíríà. Nígbà tó délé ìjọ́ kìíní ìjọ́ kejì ìjọ́ kẹta ó bá pé dádì wa ẹ já lọ sí báǹkì kí n lọ open account sí kí n lè transfer owó mi sí àkáǹtì yín, owó mi sí àkáǹtì mi. Ló bá di pé ò ní bínú náà ni ọ̀hún owó yẹn ò tiẹ̀ yé òun bó ṣe ń wọ àkáǹtì òun bóun ṣe ń ná kò yé òun kò ṣe gbá kò ṣàwò. Nítorí Ọlọ́run ṣé pè lóru ọkùnrin yóò gbà ni àbí yóò gbàdúrà? Ṣé pè ní kán ṣẹ́ fúrú ọkùnrin náà ni àbí kán ṣàdúrà fún? Ẹ wá sí ìlú Saudi ẹ wá wo obìnrin bó ṣe ń jẹ ìyà. Ìwọ obìnrin tó bá fẹ́ ṣèrànù nílùú Saudi tó bá sọ pé ó fẹ́ ṣiṣẹ́ ni ó ṣe iṣẹ́ kó tó rí owó ni o. Ó làágùn gidi báyìí kó tó rí owó rẹ̀ ni. Ó làágùn gidi. Yálà súrà ni òní tí ṣe kẹta tó mọ̀ sí pé yálà síra náà mọ̀ kégbe fún ọ. Tó bá wá dìgbà tó bá bẹ̀rẹ̀ jíbi fulus gan wọ́n lè ní má fi fulus. Àsìkò fulus rẹ ni wà lóde. Kí ló wá dé tẹ̀yin ọkùnrin ṣe báyìí fún wa?
kí ló dé ká tiẹ̀ sọ pé àwọn obìnrin náà níwà tiwa lọ́wọ́ àmọ́ ìwà tẹ̀yin ọkùnrin wù lóde sí ò dáa mọ́ ìwà tẹ́ ń wù sáwọn obìnrin ò dáa àrìjálùkọ̀ wa mú alẹ́lì sáyìn kùránì wí ẹ̀yin ló lórí kí ló dé tẹ́ ẹ fẹ́ dìdí kí ló dé tẹ́yin ọkùnrin Nàìjíríà fẹ́ dìdí ẹ fẹ́ kankan ṣe ẹ fẹ́ gbé responsibility lórí obìnrin mọ́ ẹ fẹ́ tọ́jú àwọn obìnrin mọ́ kí ló dé ẹ wo single mother ṣe pọ̀ ń ta rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ nígbà tẹ́ gbé responsibility lóbìnrin mi jáde lé pé kí n kú mọ́ dáṣe ilé ayé mi gan ṣé ò pé ẹ̀yin ọkùnrin ẹ ṣàánú wa mo fi gbogbo ẹnu obìnrin mo fi bẹ̀yìn ọkùnrin ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ fà àwọn obìnrin lọ́rùn rẹ̀ wúrú ọmọbìnrin nísìnyí ń bẹ lọ hospital kò gbádùn mọ́ báyìí nígbà tó ṣiṣẹ́ àṣefẹ́ kú nílùú tó wá sẹ́ẹ̀dì owó sí ọkùnrin tó náwó rẹ̀ jẹ ṣé ilé ayé nìyẹn ni ẹ lọ wò má ẹ wá wo Saudi ẹ lọ Dubai ẹ wá wo bóbìnrin ṣe ń jẹ ìyà ṣe bọ́kùnrin ní jáde fóbìnrin lọ wówó fún irú ẹ̀yin ọkùnrin tí ẹ fi àwọn ìyàwó yín lẹ́tọ̀ọ́ kò lábẹ́ yín tó bá sì sọ pé responsible man ẹ̀ náwó responsible ẹ má jẹ́ ń tàn yín you are not a responsible man responsible man ò ní jẹ́ kí ìyàwó òun ó kò lábẹ́ òun responsible man ò ní jẹ́ kí ìyàwó òun ó tiẹ̀ rí ìta kò ní jẹ́ kó lack of anything káti ẹ̀ ní Nàìjíríà wa lè náà ká ní Nàìjíríà lè náà ẹ̀yin ọkùnrin Nàìjíríà táwọn obìnrin kò lábẹ́ kó dùn mí fún ẹ̀yin ọkùnrin Nàìjíríà because àwọn àáfàá wa ga wọn ìyàwó àáfàá mi ń bẹ nílùú Saudi pẹ̀lẹ́ àlójú tó ń ṣiṣẹ́ yálà síra yìí ìyàwó àáfàá mi ń bẹ nílùú Saudi tó ń ṣe yálà síra àtẹ̀ẹ̀dẹ̀ kánú Kùránì pé obìnrin òun tọ́jú la jẹ́ fún yín obìnrin ní ń bẹ nílùú Saudi ọmọ 4 lónìí òun ló dẹ̀ gbé responsibility ọmọ 4 yẹn ọkọ túmọ̀ pé ni pé àwọn ti lé àwọn ọmọ rẹ̀ fowó school lé ẹ̀yin ọkùnrin kí ló dé tábìnrin bá wá lóhùn ìyọ̀lẹ́ náà òun ò ní ṣọ̀lẹ̀ ṣó yẹ kẹ́ báyé wa jẹ́ ni kó yẹ kẹ́ báyé wa jẹ́ ohun tọ́jú la jẹ́ fún yín kò sóbìnrin tí ò dáa kò sóbìnrin tí ò fẹ́ràn gbádùn àwọn ẹni táwọn tí à ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn táwọn obìnrin ṣiṣẹ́ lọ́dọ̀ wọn yìí náà wọn à lówó tó Nàìjíríà wọn à lówó tó wa ìfọ̀kànbalẹ̀ àti pé àwọn láyọ̀ ọkàn àìláyọ̀ ọkàn àwa Nàìjíríà ló ń báyé wa jẹ́ ẹ̀yin ọkùnrin Nàìjíríà ìwọ tíyàwó rẹ bá wà lù Saudi àbí ọmọ tó ń gba owó lọ́wọ́ rẹ̀ aráàmù ló ń jẹ o aráàmù ló ń jẹ ìwọ tó bá sì gbowó sì tún wà lórí iṣu yẹn lọ́wọ́lọ́wọ́ tó mọ ìbìnrin sẹ́ẹ̀dì owó sí ọ lówó iṣẹ́ wàhálà tó ń ṣe tó ná owó rẹ̀ lọ́ba stop ẹ ò gbọ́dọ̀ ná owó rẹ̀ mọ́ kò gbọ́dọ̀ bá wọn ná owó wọn mọ́ kí ló dé obìnrin mí náà tó bá ti wọ̀lú ìbá ni ó ti san ní ó ra fóònù fọ́kọ rẹ̀ adẹ́ni tó ra fóònù fọ́kọ rẹ̀ tọkọ bá tún pé tó bá pọ̀ ọkọ gan ọkọ túbọ̀ sọ fún pé kò sí dátà lórí fóònù yìí kí ló dé tẹ̀ ṣe bẹ́ẹ̀ fáwọn obìnrin kò sóbìnrin tí ò dáa kò sóbìnrin tí ò láìkì gbádùn kò tiẹ̀ ṣe pé àwọn náà ta bá rí bí gbádùn gbà mí bá mọ́ fayọ̀ fọ́ ni ẹ̀yin ọkùnrin ẹ jọ̀ọ́ torí Ọlọ́run à ń bẹ̀ yín olórí nìyẹn ní dìrú ẹ ṣètọ́jú àwọn obìnrin a kì í ṣohun ìyá àìṣẹ̀ràn ìyá àìṣẹ́ni tẹ̀lé fìyà jẹ ẹ ṣàánú àwọn obìnrin kọ́lọ́run wá jọ afọlá títóbi afọlá àṣẹrẹ àfibẹ̀wọ̀ Ọlọ́run sísítà yẹn Ọlọ́run bá wa fún wọn lálàáfíà Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà sí fún wọn ìwọ tó bá wà lórí iṣu náà tó ṣe pọkọ rẹ ló ń sẹ̀ǹdì owó sí nílé tètè lọ fagilé láti sìn trust nobody iṣẹ́ owó yìí tó bá tiẹ̀ kójọ fúnra rẹ̀ gan tó bá wá fẹ́ délé tó bá fẹ́ yọ fún torí pé tó bá responsible ò ní kò lábẹ́ rẹ̀ kó wá ṣiṣẹ́ nílùú Saudi Ọlọ́run gbàdúrà gbogbo wa mo fàsìkò yà fi tọrọ fún sísítà náà Ọlọ́run bá wa rọ̀ wọ́n lọ́kàn Ọlọ́run nìkan ló lè rọ̀ lọ́kàn báyìí 2.4 million 2.4 kó wá rí 400 ẹ rí pé ó lágbára Ọlọ́run nìkan ló lè bá wa rọ̀ lọ́kàn kọ́lọ́n bá wa dùn nínú ọmọkùnrin tó sì ṣe bẹ́ẹ̀ náà kọ́lọ́n bá wa ṣàánú náà kọ́lọ́n bá wa rọ̀ lọ́kàn kọ́lọ́n jó lè mọ ṣe déédé wọlá títóbi Al-Qur'an ọlọ́lá haúlà wọlá quwwata illa gbogbo ẹyẹ èèyàn tẹ́lẹ̀ tí rí mi ti pẹ́ mu wà dáadáa iṣẹ́ náà ni òkè ọ̀hún àbí òkè bí òrìn ìjárí tọ̀hún àdúrà gbogbo owó gbà Ọlọ́run gba Jímọ̀ ní ìbádà fún wa ọlọ́lá haúlà wọlá quwwata illa billah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.